Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey, Captain, òkè ni ó wó lù ọ́. Ṣàngó ló máa pa ọ́ ní sí oríire láyé kan ṣoṣo tó wáyé. Àṣọ lórí ibú ni wọ́n tó ní tìjú. Captain, ọ́ ní sí oríire. Sọ̀rọ̀ oríire ṣe. Ìyàwó rẹ̀ Captain. Ó mọ gbogbo ohun tó ń sọ sínú conversation yẹn ni. Ó ń sọ nínú conversation tí wà tìyàwó rẹ̀ jọ sọ wípé oníyàwó mẹ́ta Yusufu sọ́ọ̀ mi yẹ dáadáa ṣe rí Captain sórí bó ṣe ẹ̀ sí wá sọ èjì ẹ pé 40 years ni ẹ ibẹ̀ láyé ẹ ti wá bàjẹ́ pátápátá 40 years prisoner ex-convict ẹlẹ́wọ̀n social media need ká mọ̀ ṣe screening sí they have to screen people before you can allow to talk in social media. Saheed Shittu nìkan ló gbé page ẹ báyìí náà òfò lọ ṣe Captain ọ̀n challenge Okanlomo ọ̀n fọ̀kan lọ́mọ wéwọ̀ ẹlẹ́wọ̀n ń fi Okanlomo wé ó lọ́kànlọ́mọ tí Okanlomo pé 40 years of age báwo lórí burúkú rẹ̀ ṣe bẹ́ẹ̀ calculate ẹ o 40 years of age go to Ogun State kó lọ wo property Okanlomo lọ sí different geopolitical zone ní Nàìjíríà yìí kó lọ wo property Okanlomo ń bẹ̀ olórí burúkú rẹ ọ̀rọ̀ tó sọ fún ìyàwó rẹ nínú conversation ẹni kó o treat náà nǹkan tó Okanlomo bá ti gbé jáde fún yín ẹ rí rọ́bìṣì mọ́ ọlọ́run ti sẹ́ẹ̀dì mọ́ yín Captain akẹ́sà ṣe brief yìí fún ẹni lórí mo ṣe wo fídíò ẹ̀ tán sìn mo rí i pé báàlà aka ẹ̀ nìyẹn àti wèrè tó gbé péjì ẹ̀ wèrè tó yẹ kó dọ́wọ́ bojú lọ́wọ́ àsìkò yìí olórí burúkú tó yẹ pé wọ́n ti ń wá ní London tí wọ́n bí dáa kó rìn jáde ẹni kó gbé background kú òun bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ ibi tó ń gbé wọ́n ti tú gbogbo àṣírí Saheed Shittu olórí burúkú ni Captain jẹ́ kí sáré sọ àwọn kankan tí ò yẹ fún ẹ n tọ́ka lọ́mọ sọ ni pé a gbọ́ conversation ẹ̀ tó ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ó dùn ẹ ló ṣe bẹ́ jáde Okanlomo tí ló gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ó fi bù ẹ́ láṣìírí ni Okanlomo ṣe wá bù ẹ́ láṣìírí tó àmọ́ náà ò bù ọ́ láṣìírí náà ni gbogbo yẹ̀yẹ́ tó ń sọ tàn wá ló máa dà ẹ̀kọ́ fún ọmọ ọdún mélòó ni ẹ ọ̀ ní soríire ìwọ 42 years 1982 kí lọ rí gbèsè nínú ayé tọ́ka sí tó gbèsè nínú ayé ọ fi 42 ọ fi celebrate prison ọjẹ̀bà débi pọ̀ rí nà mọ́ wọn wá lọ ṣe glasses fún ẹ aṣọ tó wọ̀ sọ́rùn ẹ ṣé o mọ bí wọ́n ṣe ń tà ní gbogbo àwọn jàlábí àtàn lọ kójọ fún ẹ jàlábí àtò high jù ní ìsìn jàlábí àtọ̀ wò pé 5,000 naira tó ń gún jìká tó dé fìlà pé ẹ wò bí ẹ ṣe ń ṣe mí mo bọ́ sọ́dọ̀ olórí burúkú ni ẹ o Captain dọwọ́ bojú orígbà tó ń báyàwó ẹ sọ̀rọ̀ ẹ máa rí pé lórí ẹ lọ gbọ́ conversation yẹn dáadáa please let everybody to go and check the conversation of Captain àti pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ìyàwó rẹ̀ tó ló ń fẹ́ pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ìyàwó Sunday ẹ̀ ní ṣoríire gbogbo yín àtòníyàwó mẹ́ta ẹ̀ ní ṣe oríire oníyàwó mẹ́ta tí ò gbé ìbò ọ̀gbọ́n ìbò fẹ́ correct èèyàn ayé yín ò wù mí o Okanlomo lé ayé rẹ̀ kalẹ̀ wọ́n ní kẹ́ mú kan nínú ayé Okanlomo àbáyé yín Captain láyé òun náà lòun ó tún mú pé tó ń bá túnlé ayé wa nígbà 1000 pé kóun sì máa lo ẹ̀wọ̀n yín náà ni ó sì lo ẹ̀wọ̀n kò sí kọ́ mọ́ lo ẹ̀wọ̀n akíkọ́ tó lè hamuru Captain ó ṣẹ̀wọ̀n ń tọ́ka lọ́mọ treat nínú ọ̀rọ̀ ẹni pé ìyàwó ẹ̀ ìwọ ń ṣàlàyé fún ìyàwó ẹ̀ pé even tó bá rí ní ìsinsìn gan ni màá wá popular gbogbo èèyàn sọ pé Captain làwọn fẹ́ gbọ́ popularity ẹ̀ inú ẹ̀wọ̀n lọ ti ṣe àwọn náà ó yà wá lẹ́nu gbà tó tẹ̀wọ̀n dé ìyàwó rẹ̀ gan ni olórí burúkú ni ọ wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n tó ọ̀sẹ̀ dé látẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n tí wọ́n máa change location fún ẹlẹ́wọ̀n tó jẹ́ pé tó bá ṣẹ̀ṣẹ̀ dé o gbọ́dọ̀ jáde síta ṣé ọ láwọn àbúrò ìyá báyìí tó láwọn àbúrò bàbá ìyá torí kó tó padà sẹ́wọ̀n míì ìyá rẹ tó sẹ́kùnlé ìyá kan goro tó sẹ́kùnlé tètè lọ fi ohun lẹ̀ pé ẹ lè kú kó tó dé Captain Alubarika ọ lè kú àbí ìyá lè kú kó tó dé padà lẹ́wọ̀n ó ti yẹ ṣé ọ̀wá ronú rẹ pé gbogbo àwọn
gbogbo àwọn Yusufu gbogbo àwọn oníyàwó mẹ́ta yìí ṣé mo ní good case captain bíra ẹ̀ náà ojú gbà mí tì fún ọ pé lọrin ni wọ́n ti bí ọ táwa rárá lọrin kankan tó lè tètè gún ọ léjìká pé ẹ̀wọ̀n ìfún táwọn pípù yìí táwọn aláwọn rí àwọn orí rìn àwọn náà ṣẹ̀wọ̀n náà o gbogbo bá ń jẹ tọ̀lọ́run láàyè àti bàbá tí gbogbo yín jáde lára yín gbogbo yín lẹ̀ ṣẹ̀wọ̀n but captain so o kọ́ kalẹ̀ ṣá pé o sọ pé o bà yẹn lórúkọ jẹ́ o sọ pé o ṣe báyìí jẹ́ kí wọ́n sọ nǹkan tó kàn lọ́mọ sọ fún ẹ bóyá kò yẹ ẹ jẹ́ ká láyẹ torí olórí burúkú ṣòfò dání níwọ̀n tó ṣe irun gbọ̀n bíi búrọ̀ṣì aláàgó ọ̀ ń sọ fún ìyàwó rẹ nínú recording yẹn captain o sọ fún ìyàwó rẹ pẹ̀nkẹlẹ mẹ́sì ìyàwó Sunday tuntun ìyàwó tó ń sunkún sí olórí burúkú ọ̀ ń sunkún lórí obìnrin àkíkọ́tẹ̀lẹ̀ hamuru ẹ wàá dé síta ẹ máa bọ́ síta ẹ máa rò pé èèyàn gidi níyín wọ́n rò pé èèyàn níyín lábẹ́ aṣọ ẹ̀yin ẹ̀ fúfú lẹ̀lẹ̀ káì jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lọ captain ó ṣàlàyé fún ìyàwó ẹ pé kí ni Malam Yusufu tó ń wá lọ́dọ̀ mi kí ló tún wo mọ́ mi sí àwọn sì ní ẹni kí n lọ rèé ṣe fídíò tí mo ṣe wọ́n ní àwọn fún mi ní go ahead lórí ẹ̀ debunk nǹkan tí wọ́n lò sọ tó lórí burúkú rí ó bá wá da ọ̀rọ̀ òru fáwọn èèyàn nǹkan tí ń sọ lọ́dọ̀ yín náà ní ti ń sọ nǹkan tí ń sọ lọ́dọ̀ yín kí ló ń sọ pé ẹ̀jọ́ ṣiṣẹ́ pọ̀ aláàlẹ́ ẹ̀jọ́ ṣiṣẹ́ pọ̀ oníjìbìtì ni wọ́ gbájú ẹ̀ ní ọ́ Malam Yusufu sọ pé ọ snap obìnrin ọ sẹ́ndì ẹ̀ àwọn civil defence ló sẹ́ndì ẹ̀ sáwọn ọ̀rọ̀ sọ lórí ọ̀ ní jẹ èrè ọmọ ò ní sin ọ ìwọ̀gùn ò ní sin ìyá rẹ̀ captain ọmọ rẹ ò ní sin ọ Ọlọ́run wàá wọlá déédé àsìkò yìí ìwọ náà ò ní bu èpè ìrọ̀rùn sójú ìyá tó bí ọ. ṣe rí àwọn babaláku bàbá yín tó lè try rẹ̀ wọ́n ti try rẹ̀ pẹ̀lú Okanlomo ẹ̀ rí yí ó ju agbára yín lọ ilé yìí ti ju agbára yín lọ captain mẹ̀lẹ́mbẹ̀ mìrìn sẹ́yìn ọ̀ọ́lù ẹ̀wọ̀n náà bọ́ ti mìrìn sẹ́yìn má jẹ́ kí petition wọn bá petition lọ́rùn ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ sọ pé ok kí ló sọ dẹni tó gbọ́lùdé rẹpẹtẹ àwọn ìyá àwọn babaláku bàbá rẹ gan àwọn Yusufu àwọn oníyàwó mẹ́ta tí ó jáná mọ́ mọ́tò lẹ́nu ní kíní dáńkú bí ènìyàn rèké tí ò ní báyọ̀nù Ọlọ́run bá pàdé kí ló tó di òótọ́ ọ̀nà ó jìn kẹtó rírọ yí sóòótọ́ ọ̀nà ó jìn ọba tó dá yín ò sí lẹ́yìn yín mọ́ òun béèrè pé kí ló kọ̀ Okanlomo nínú ọ̀rọ̀ yìí àti ẹ̀wà mọ́ tó kọ̀ Okanlomo nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ pọ̀ Okanlomo sí i ẹ̀yin náà dípẹ́ ẹ ti pé ṣonṣo ti yọjú sí yín ẹ ti kọ lẹ́tà sí ìjàngbọ̀n ti dá yín lóhùn ẹ sọ bí tẹ́ bá kù sí ẹ bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú Yahya Gambari Okanlomo tẹ Nàìjíríà orí fóònù ẹyọ kan tọ́nà ò bá ti gba fóònù yẹn lọ́wọ́ rẹ̀ control ni ẹ ti họ́ bó kẹ́họ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò bá dáa mẹ́ ẹ ti họ́ láàrin ó ti jìn sínú pòmú máa yín lọ́wọ́ olórí burúkú dáńkú bí ènìrèké ọ̀rọ̀ tí ò kán ló jáde sí náà ọmọ yìí ti ń rìn tó ti ń gbádùn ara rẹ̀ ní kí ni olórí burúkú oníyàwó mẹ́ta onísìnà mẹ́ta Akimu Mugafar tí yàrá ò ní jèrè rẹ bó go bá ń jẹ tọ́lọ́run láwọn tó sílẹ̀kùn ọjọ́ òní ọlọ́run tó tọ́lọ́run bá ń bẹ lókè ìwọ lọ dá gbogbo jàngbọ̀n tiyẹn lẹ̀ update lọ fi bẹ̀rẹ̀ orí burúkú rẹ̀ nígbà tó rí ibi sásí mọ́ ebi ó pààrọ̀ rẹ kú ni ebi ní pa mọ́nàmọ́ná kú gbàtẹ́ wá bẹ̀rẹ̀ orí burúkú yín Okanlomo fọwọ́ lẹ́rán ń wò nígbà tẹ́ bẹ̀rẹ̀ updating ni orí bó ṣe ń rí crowd tí gbogbo èèyàn ń wá à ń wá ń wo àwọn ẹ̀sìn tó ṣe sọ̀ wá ṣẹ̀sìn ẹ̀sìn sí ọ̀wọ́ náà ṣẹ̀sìn náà Mugafar yóò wá dán Ọlọ́run fún Okanlomo sí ẹ̀yẹ Okanlomo tó ti rìn inú ayé yẹ̀yẹ́ wò lọ fẹ́ fọ Okanlomo ṣe mọ́lẹ̀ ayé kò gbé èbó ń gbé ìlú èbó kò gbé èbó ọmọ rẹ̀ ó wà nílùú èbó kò gbé èbó ìyàwó rẹ̀ ń bẹ nílùú òyìnbó ọwọ́ wà ọ̀dẹ̀jánu sáídìnì ìwọ níyàwó mẹ́ta ìwọ lọ́wọ́ afọ̀rọ̀ sí wèrè captain alubarika captain tí alubarika ti kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi 40 years sún ẹ̀wọ̀n láì nílẹ̀ láì nílé láì rówó rẹ́ǹtì lé láì rí gbá ẹ wo captain ń sọ ọmọ Ìlọrin o ẹ gbé mo tẹnu mọ́ ọmọ oko Ìlọrin ni o oko Ìlọrin ní jìnnàjìnnà nílọrin ni wọ́n ti sọ fún wa àti gbọ́tàn ẹ̀ ká tó kúrò nílé àti gbọ́tàn ẹ̀ ká tó kúrò Nàìjà orí burúkú ló máa ṣí ẹ̀ ìwọ captain yẹn jẹ́ kí n padà síbi analysis mi Okanlomo ń ṣàlàyé fún ọ pé a gbọ́ tó ń sọ fún ìyàwó rẹ pé Malam Yusuf debunk ọ̀rọ̀ yìí sórí ohun tó Okanlomo sọ wọ́n kẹ́ pẹ́ pé kò lọ rọ́bìṣì Okanlomo ti kọjá àwọn babaláku bàbá rẹ ó ti yẹ ṣé àwọn bàbá yóò jáde mẹ́ẹ̀ẹ́sì ẹ́písòdù ṣe mọ́ náà
ẹyẹlé ló kẹsẹ̀ bọ́ ẹyẹlé ó bá ń kẹsẹ̀ bọ́ wá ń tàn wẹ́yẹ́wẹ́yẹ́ adìẹ kí ẹsẹ̀ bọ́ ó wá wàsàwàsà gbogbo àdìkẹ́tì fún yín ẹ wò ẹ wá rí bí gbà kò síbi tẹ́ fẹ́ gbé sí mọ́ ó ti jura wọn lọ agbára yálà ìyá yín ò ká mọ́ bí wèrè kan bá tẹ́rí sí lóṣogbo gbogbo bá ń jẹ́ tọba aláwòrán oríire ó pa á bẹ́ẹ̀ nìkan bá lóun tẹ́rí sí làbújá ẹ wo ó ti dòkodoro pé lẹ fẹ́ sá sí àwòdì gbọ́mọ àgbébọ̀ ń múra àjà sẹ́ẹ̀rí ibi tí bàbá ńlá adìẹ ti pàṣárí ni bàbá ńlá adìẹ ò lè pàṣá adìẹ wá òdì kọlọkọlọ ni kò sí nǹkan kan tẹ́fọ̀ kan lámọ́ ṣe ẹ bá ti gbégi eléra àgbè jùlẹ̀ ni apá ò kági ẹ̀dòyè káká apá ò kápá akíìmù lọ́hùn ẹja náà sáyẹ́ndínì olórí burúkú jẹ́ kí n padà bí ṣe ń wo fídíò ẹ tó ń rún mí inú ni mo ṣe ń wò pé kí ni bọ̀bọ́ yìí kí ló ń fira rẹ pé wèrè tún ní eré ó tún gbéjì ká ó tún sọ 40 years a fool at 40 ọtún ẹ̀ tí ní 42 ló tún ti pé you are a fool forever ò wúlò fẹ́ bí ò wúlò fara ìyàwó captain mo kí ọ kú oríire lọ ṣe má jẹ́ kí captain ó pè ọmọ yóò kó kùtà bọ́ ọ torí tí a bá ní ká bá wa ṣe ìwádìí rẹ tá a bá ẹ ti sàn pé Ọ̀kanlọ́mọ pé ó pe oníyàwó mẹ́ta Ọ̀kanlọ́mọ sọ pé tẹ́ bá sọ kínní di fracas agbára yálàyà yín ò ní ká o ṣé níbi tẹ́ ń gbé lọ yìí ìyàwó captain tá a bá wádìí rẹ̀ ilé ọkọ tó tún ṣẹ̀ṣẹ̀ dín wá tún lé ẹ jáde ńbẹ̀ torí tó bá ń kọjá lọ àwọn ọmọ fi hàn pé ìyàwó ẹlẹ́wọ̀n tó kú ni ẹ bá fẹ́ rọ́kọ rẹ̀ àgọ́gù rẹ̀ fún yín ẹ̀yin olórí burúkú tẹ̀ ń fòṣì ṣàyọ̀yọ̀ captain wá ń jáde wọ́n wá ń bẹ ọmọ orogun rẹ̀ níṣẹ́ ọmọ orogun rẹ̀ ò wá mọṣẹ́ kọ́ wá fẹ́ forí komi gbóná tó jẹ́ pé wọ́n ti depo sí ẹ lára tó ń rùn tẹ́lẹ̀ ó kàn kú kí wọ́n fi sáná sí ẹ lára ni inú ẹ̀wọ̀n ẹ̀bà tó ń jẹ́ ó padà jẹ́ ó da gíláàsì bọ́ ò tiẹ̀ ní rìnà kankan mọ́ tó bá yà dìbọ́ǹkì ẹ̀ pé ọ̀pẹ̀yàwó rẹ̀ àti sọ́lá ìmọ̀ye gbà ẹ̀ẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀ iṣẹ́ tó ẹjọ́ ṣe pọ̀ ló bu yín lọ́wọ́ orí pọ́ìntì yẹn kan ṣoṣo ní emir adébáre Ọ̀kanlọ́mọ ọkọ Àyìnkẹ́ orí pọ́ìntì tó dúró lé lórí nìyẹn ẹ tírìtì ẹ̀ captain mo sọwọ́ ìwọ ló sọ fún ìyàwó rẹ̀ ìwọ ló sọ nínú fídíò yẹn pé Malam Yusuf irọ́ pọ̀ jù Akeem oníyàwó mẹ́ta Mugaffar Danku Enireke Hamuho Ranjuban Ṣẹ́jú Pákó ó láwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n fún ẹ ní go ahead pé kó lọ ṣe fídíò tó fi ṣe defamation of character fún madam oníyàwó mẹ́ta adájọ́ wà ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èyí yóò bá yálà tó bí yálà gbogbo yín ó ti ń jura wọn lọ báyìí ẹ̀kọ́ ti fojú mú wọn hàn ìwọ lọ fi ẹnu ara rẹ sọ nínú fídíò ó tún sọ níwájú oníyàwó mẹ́ta ní the same video báwọn náà ni kó lọ ṣe fídíò ọjọ́ sáà ọwọ́ cut short ẹ̀ nígbà tó wà wájú ìyàwó olówó nǹkan tó máa sọ fáyé nìyẹn báwọn náà ní kí n lọ ṣe fídíò ó ti sọ nínú conversation pẹ̀lú ìyàwó ẹ̀ lè bí ẹ̀ witness ẹ̀ náà sórí ẹ̀ burú ni ìyàwó rẹ̀ ó bí ẹ̀ witness pé ó pè òun lórí fóònù ẹ mọ bí wọ́n ṣe máa ẹ mọ̀ jájà ni olórí burúkú nìyí ni tẹ́ bá ti fẹ́ mọ̀ jájà pọ́ìntì tí wọ́n bá sọ even ká ṣe èrè ó sọ̀rọ̀ kọ́lọ́gbọ́n ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní kẹ́ treat náà kò ṣe ẹnu ẹni tó ti jáde kọ́ là ń bá yín sọ ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn ní kẹ́ treat pé wọ́n ní mo sọ báyìí fún ìyàwó mi ṣó sọ bẹ́ẹ̀ ni captain ọba tó ní ẹ̀mí rẹ̀ ó bá wa ṣì ọ́ lọ́nà o ò lè rí náà àwọn èèyàn ṣì lọ́nà mọ́ náà Saheed Shittu tó lóun sí àwọn èèyàn lọ́nà ẹ̀sìn ti bò lọ́tún lósì ó wá di ẹ̀rín èèyàn gì ẹ dákun ẹ fèmí lẹ́ o ẹ tiẹ̀ mọ́ wàá bá mi àníkẹ́ mọ́ sí franca yín lọ ó wáá fẹ́ gba rẹ̀ wọnú ilé padà pé bóyá àfa lòun ẹni bá tún fi àfa àkọ́rọ̀ Saheed Shittu dá pé nǹkan tó ń solúwa rẹ̀ ni ò farahàn captain lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ọ̀ tiẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ràpọ́n ẹ̀wọ̀n ara rẹ̀ petition mọ̀ bá ọ nínú sórí ọ̀kan mọ̀ bá ọ sọ́kàn ni
wọ́n bá ti wà nù sẹ́ẹ̀lì yẹn ó tún wá mọ mú petition wá bẹ́ẹ̀ níbẹ̀ torí gbogbo allegation tí Yusuf Irọ́pọ̀jù fi kàn ọ́ nígbà tó sí bẹ̀ pé ó yàyàn ní hòhò pé wọ́n fi ránṣẹ́ láti Civil Defence Office is another case ó sì máa bá ẹ̀ ń bẹ̀ wọ́n á ṣe kéèsì yẹn náà a fool at 42 you are a fool forever. Wọ́n wá gbé ọ pamọ́ síbẹ̀ ọ wá ń jẹun wọ́n ń fún ọ lóúnjẹ wọ́n ń fún ọmọ pẹ́ ni a bá fẹ́ tà lábọ́ wọ́n fẹ́ ta ẹ̀ wọ́n bọ ẹ̀ náà àwọn kò lè gbàdúrà kó sá lọ máwọn lọ́wọ́ lásìkò yìí o mọ irú guidance tí wọ́n fún ẹ bẹ́ẹ̀ ni àwọn Mala Yusuf wọ́n lè gbàdúrà kó sá lọ máwọn lọ́wọ́ torí tó bá yìí lọ ọṣẹ bò wọ́n ni ẹni a bá ta ẹni a fẹ́ tà lábọ́ náà orùgbọ́n fi ẹ pamọ́ síbẹ̀ pé kó mọ wọ jàlábí àlásán ò dé fìlà rẹ lẹ́ni náà àrí kò dé fìlà olórí burúkú tẹ́ra fún ẹ àbí òpé méjì ni olórí burúkú èèyàn rádaràda ìyàwó captain àbí forex ni mọ̀jẹ̀ ká tí àlẹ́ àbáwọ̀ lórúkọ jẹ́ o àbá anybody yín lórúkọ jẹ́ ọ̀rọ̀ ẹnu yín là mọ̀ lò fún yín captain ọ̀rọ̀ tó bá ti ń jáde lẹ́nu yín wọn là mọ̀ lò fún yín àdéhùn tó báyàwó rẹ̀ ṣe ni pé tó bá rí mi sìn gbogbo àwọn èèyàn ló fẹ́ mọ gbọ́rọ̀ mi captain àsìkò kódà bọ́ sí kúrò lọ́dọ̀ mi ò dáa àsìkò yìí lọ́ọ́ bá mọ gbádùn torí wọ́n ti gba tèmi online ìwọ́n mọ bí tó ń lọ gbogbo àwọn oníyàwó mẹ́ta yìí Mugafar ọmọ òfò ọmọ hàn gbogbo wọn mọ bí tó ń lọ bọ̀ wọ́n fẹ́ lò ẹ́ gbogbo yín jọ di the strongest element àbí bò ní bàbá yín ṣe máa ń fún èbó wèrè eléèbó borí papò olórí odó ẹ̀yin ìhànà yìí captain sórí olóòní jáde mọ́ àwọn gbàdúrà sórí gbà tó ti jáde mọ́ ẹ ó ti jẹ́ ìbànújẹ́ ọkàn fẹ́mi èmi fẹ́ kó mọ́ jáde ọ̀rọ̀ ẹnu ẹ àti à ń kọ́ kalẹ̀ ni every damn coming out from that your gutter that you are calling a mouth ẹnu rẹ bí ìgbà tí mọ́tò tẹ pure water mọ́lẹ̀ pẹ́ gbogbo ohun tó ń jáde lẹ́nu ẹ a fẹ́ pencil ẹ̀ down ó la máa treat gbogbo ohun tó jáde lẹ́nu ẹ nígbà tó ń jábọ́ pùrùpùrùpùrù gbogbo tó ń jáde lẹ́nu Yusufu tó ń jábọ́ pùrùpùrùpùrù òun ló sọ ìdẹni tẹ́ ẹ̀ lè jáde mọ́ òun lẹ́ fi límìtì ọ̀rọ̀ sísọ ń sìn ẹ̀ pẹ́ ti límìtì ọ̀rọ̀ sísọ torí ẹ̀rọ wo Mugafar orí fóònù ló ti ń sọ pé òun gba 1.2 million àwọn san 1.2 million before they can transfer the case from Lagos to Abuja and those people that came to pick up the case file the people that came all the way from Abuja to come and pick up the case file in Lagos, they collected a money amount to 1.2 million. Ẹ múra yín ni ọ̀rọ̀ ẹnu yín la fi ń lò náà. Ọlọ́pàá kan bá mú ẹ wá ní remain silent because anything you said is going to be used against you in the court of law. Ẹ ní ṣe orí rere, orí bútẹ́ kò sí. Ẹ̀mí àti sọ sórí captain tó bá rí pé ẹ̀bẹ̀ ló fẹ́ bẹ̀ pé sá ọlọ́jú Ọ̀kanlọ́mọ ti di bàbá fún Málámù tó kó gbogbo yín jọ tí ń fún ọ lóúnjẹ tí ń sẹ́yìn lówó sí i. Wọ́n wá sọ pé ẹ̀gbọ́n Alhaji Emir ó kọ́ pọ̀ olórúkọ tó pọ̀ ní ó kọ̀ dùnnú ní gbogbo ẹ̀ ọmọ òpé mẹ́ta ọ̀kan ṣoṣo lọ́mọ. Tẹ́ bá sọ̀rọ̀ MC Olúọmọ tẹ́ bá ti ń gbọ́ ọmọ lọ́mọ ò mọ̀ jẹ́ àwa ní dádì wa tó bá lè bẹ́ẹ̀ mi gan sọ̀rọ̀ Kakaki another video Kakaki bá mi bọ́gà yín sọ̀rọ̀ bọ́kànlọ́mọ sọ̀rọ̀ fún mi kọ́kànlọ́mọ gbójú mbẹ́ ọ̀rọ̀ tọ́kànlọ́mọ bá ti alágbẹ̀dẹ tó ń lurin lójú kan lọ́rọ̀ Kànlọ́mọ àmì ó jáde ń bẹ̀ náà kọ́kànlọ́mọ bá fọwọ́ tàpátá yẹn ò bá fọ́ àpẹẹrẹ pọ́wọ́ ń tẹ àpáta ẹ̀ rí lójú bí tọ́kànlọ́mọ bá ń tẹ̀ lójoojúmọ́ tí ń fi àtàǹpàkò tẹ̀ ó dáre o ẹ ti gbàgbé ayé episode 1 episode 2 episode 3 the strongest element tí ó mọ̀ sọ èbó rẹ̀ dàn èdè èbó tí ò sínú dictionary Yusuf tí ó mọ̀ sọ èbó tí ò sínú dictionary ẹrù pẹ́ lè kó àwọn èèyàn lẹ́rú ojú ti là mo sọ fún yín wọ́n lọ́hùn ti kúrò lẹ́gbẹ̀ẹ́ yín captain kò sọ lọ́hùn lẹ́dọ̀ yín mọ́ oníyàwó mẹ́ta so bó sì lè fọ́ fẹ́ ṣe yẹ̀yẹ́ tó so o lè ṣe tó Saheed Shittu ni gbogbo ohun tí Saheed Shittu ń ṣe kò bá ń bẹ̀ ni digbí ló bá ń bẹ̀ Saheed Shittu yẹ̀yẹ́ nílé ó yẹ̀yẹ́ lóko mo ka kọ́mẹ̀ntì ẹnìkan ní Saheed Shittu should quit
from the media for now, so that you can get yourself back on a standard. Afẹ́ ẹlẹ́bọ, if afẹ́ bá tiẹ̀ wá ṣẹbọ ní ìsìn gan, tani Saheed wá fẹ́ pé láfẹ́ ẹlẹ́bọ tó táwọn èèyàn fẹ́ gbà pé afẹ́ ẹlẹ́bọ ni mọ́. tó láti mọ̀ pé source of livings ló ń wá. Saheed ń wọ́n náà àbáyọ, ọ̀nà jíjẹ mímu, ọ̀nà bókèlè ó ṣe pọ́n lórí ló ń wà. n tó kó níyàwó mẹ́ta wọnú mẹ́sọ̀pù nìyí, Ọlọ́run fowó sọ̀rẹ́ wà. àlú níyàwó mẹ́ta ò ní mọ̀, àmọ́ ń gbà tọ́lọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ tí ó sọ pé ẹ dákun bó lẹ̀ wá ń gbé mi lọ, ibo lẹ̀ ń gbé mi lọ. èèyàn mẹ́fà ń fa Ọlọ́run ní rìn, bó ṣe wíwọ́ wọn ò ní wọ́ ó wọ̀ sínú mọ́tò náà ni. gbogbo bó lẹ̀ wá ń gbé mi lọ rẹ̀ òṣì ni. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi pátápátá, òṣì ò ní tán, òṣì ò dàbí ẹ̀kọ́ tí wọ́n ń jẹ lẹ́dẹ, kò dàbí àmàlà tí wọ́n ń jẹ nìbàdàn, òṣì ò dàbí iyán, kò dàbí ọkà. Ọlọ́run ní fòṣì bá wa jà ní, òṣì ló ta níyàwó mẹ́ta, òṣì ló mú fọlọ́nsọ mú òótọ́, ẹlẹ́kùn egbére mú òótọ́, ó ti sòótọ́, bó nírèsí ò bá fíngbá mọ́. àwọn nǹkan tí fọlọ́nsọ ti sọ kalẹ̀ kò parun, à ń gbọ̀dí sí náà. ó lọ́mọkùnrin tẹ́ ń wò yìí, ó ní yóò ṣe aburú tán ní kọ̀kọ̀, yóò sì mọ gbéra rẹ̀ ṣépè ní gbangba. ọ̀rọ̀ tí fọlọ́nsọ sọ kalẹ̀ àmì ni, kò sí ẹni tó ti rà mí yẹn clean lónìí. ó láàfọ̀ oníwàásí tó bá já afọ́ onísúnà kó jáde kó ṣe wàásí pé bí Saheed Shittu ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ yìí, bí ṣe ń bá a lọ yìí, pé kó bá a délẹ̀ kọ́lọ́n ó yọ irú Saheed Shittu kan náà àwọn ọmọ rẹ̀. gbogbo àwọn doctors wọ́n dákẹ́ fẹ́, kò sẹ́ni tó ràdúrà rẹ̀ ṣe. ṣé Saheed wa mọ́ ti lọ relegation báyìí? ó ti tẹ́lẹ̀, ó tẹ́ lóko, ó tẹ́ lọ́wọ́ Lizzy Anjorin, ó tẹ́ lọ́wọ́ ìyá Isabod, ó tẹ́ lọ́wọ́ Dorcas, ó tẹ́ lọ́wọ́ P&P ti sọ̀rọ̀, ẹ gbọ́ ni àbẹ́ ẹ gbọ́ mi yé. Kakaki Kakaki Okanlomo ò pọ́n ẹ fẹ́ kú lóríta. sẹ́ẹ̀dí junction tá a dé yìí, ẹ fẹ́ kú. ìjayà ó pa ẹlòmíì, ẹ jí lóru ẹ tan fóònù yín pé Okanlomo tún ti sọ̀rọ̀, Okanlomo ó tún sọ̀rọ̀. àwọn ọ̀rọ̀ yakinlala bíi iná bíi ogun, ọ̀rọ̀ ó sọ kutu wọ̀wọ̀. ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ̀ọ́rọ̀ sọ ń gbà tẹ bàtà bẹ̀rẹ̀ ni? gbogbo bàtà tọrọ ìbẹ̀rẹ̀ Okanlomo ò dá sí i. Akeem ló fọ́ Okanlomo ní invitation. Okanlomo busy kọjá kó mọ dá sọ̀rọ̀ tí ó kàn náà. Captain ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọ̀rọ̀ tó bá ti wà ńlẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ social media, wàá mú pẹ́ńsù nǹkan tó fẹ́ treat. wọn à ní kó wá bẹ̀ kó wá yanu kó panu dé. gbogbo àwọn tó wà ní social media busy, wọ́n maintain data wọn, kò ṣe kó yanu kó panu dé. ẹ̀yẹn dúró d'Abuja yín náà, ṣe bẹ́ẹ̀ lẹ́wà reliable. kírọ́ tó dò tọrùn ní jíun níyàwó mẹ́ta wá ń lọ́ lọ́rùn pé òun ò sọ bẹ́ẹ̀. wo bàbá ló máa pa ẹ́, Ọya ló máa yalù ẹ́, ọ̀ní sóríire. bọ́ọ̀sì bakú wo àbákú laṣọ ewúrẹ́, òsì tó tá ẹ̀ bọ́ọ̀sì bakú lọ́n bá lọ yẹn. ìwọ́n tó ya inú ẹ tó ń sọ tó ń ṣàlàyé pé ẹ sanwó kí wọ́n tó wá gbé file all the way from Abuja, iye owó tẹ́ ẹ náà lélẹ̀, and they are still demanding for money. ẹ wà ní láwọn diaspora ó sọ̀rọ̀, ibi táwọn diaspora lè gbéde ni wọ́n gbé yẹn. ó ti yẹ yín, irun mọ̀lẹ́ ti gbà lọ́wọ́ wọn. ẹ̀mìà ẹ ti mọ bó ṣe tó, ẹ ti mọ lára yín, ẹ ti olùkàkú ti mọ ibi tó ti bá wọn. tẹ́ bá wá ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó ti yẹ yín, à ń wò yín. Captain, gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ, àgbákò lọ́ fi ń kó fáwọn ọjọ́ yín, lọ́ fi ń kó fáwọn èèyàn yín. ẹ̀rí ti súnà, àwọn tó bá ń bẹ̀ gan ti ń pọ́n lásọ. love and like tó ní àmọ́ tẹ̀, ẹ mọ́ bá wa share rẹ̀, gbogbo ẹ̀ náà ni ẹ tẹ́ mọ́ sọ nìyẹn. ọ̀nà owó ti dí mọ́ yín, ó ti yẹ yín. bẹ́ẹ̀ gbá kàǹtì orí burúkú jáde, òfò lókù tẹ́ mọ̀ ṣe. ṣé ẹ mú omi ẹ̀fọ́? omi ẹ̀fọ́ ò wúlò fún kankan. tí wọ́n bá ti fi bù ẹ̀fọ́ tán, wọ́n ó dà síta ni. tá a bá gbálé, tá a bá gbàtà, ọ̀dọ̀ àtàn láàrúurè ìwì. ẹ wo yóò yẹ yẹn mọ bó ṣe ń lọ. ọlọ́pàá kan dúró kó lóun fẹ́ dún mọ̀wúrú ní Nàìjíríà yín tòní. ibi ìbáyìí táwa gan wà gan wọn kọ́lọ́pàá fẹ́ dún mọ̀wúrú. ẹ máa rí pé ọlọ́pàá máa messed up, wọ́n dẹ̀ máa click video, wọ́n máa record there, and you still be arguing with them. Don't do this. You don't need to do that. Stop it. And wọ́n record dictative, wọ́n record dictative stupidity wo. ẹ ní jèrè àwọn ọmọ yín, ẹ̀yin olórí burúkú somebody. Okanlomo bàbá àgbàlagbà,